Àwọn holy center ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣó. Ẹ̀yin ìyàwó ilé ẹ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣó. Ẹ̀yin ọkọ tẹ́ níyàwó sílé ẹ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣó. Ẹ̀yin ọmọ kékèké tí ẹ ń bọ̀ ẹ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣó. Nǹkan tí àwọn holy center sọ ni. Wà á bèèrè wípé ẹ̀yin holy center kí ló ń ṣẹlẹ̀? Èwo ni sẹpẹ́sẹ́lẹ̀ lò? What is the meaning of pé káwa máa dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣó? Holy center tẹ̀síwájú. Wọ́n ní ọba àgbáyé, mo ní yes. Wọ́n ní tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ àwọn olóṣó, wọ́n ní kò ní sí nǹkan tó ń jẹ́ ìyàwó ilé, mo ní lọ́nà wo. Wọ́n ní torí pé gbogbo ìyàwó ilé làwọn boys ò bá ti rape tán, nítorí wípé ó kò ní break. Mo ní wow. Wọ́n ní tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ àwọn olóṣó, wọ́n ní gbogbo àwọn ladies kò ní lè rìn ní gbòòrò, gbogbo wọn máa ti rape tán. Ṣùgbọ́n ẹni tí ara ẹ bá move tó kó ẹ bá rí, a wò pé ilé tó máa lọ fi rape ẹ kò lò tó lóṣó. So olóṣòs is like a Jesus of our time. They sacrifice their bobona for you to have wife, for you to not rape your wife. They sacrifice their bobona for you to have responsible children or responsible ladies. So wọ́n ní ká fi ọpẹ́ àti tọrẹ àánú ká ta àwọn olóṣó lọ́rẹ fún oore látọ́ sí ní ìgbésí ayé wa. Torí tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣó kò ní sí nǹkan tí a bá máa pè ní responsible woman. Nígbà tí ó kó àwọn ọkùnrin bá rí ilé tó máa fi lọ rape, ọ̀dọ̀ olóṣó náà máa lọ. Nígbà tí ó kó ọkùnrin bá rí ilé tó máa fi lọ ṣe wàhù, tó máa lọ fi rape, ọ̀dọ̀ àwọn olóṣó yìí náà máa lọ. Àwọn olóṣó ló ń gbà wá, tí wọ́n jẹ́ kí a ní ìyàwó nílé. Tó bá yẹ pé gbogbo àwọn ìyàwó wa tó bá rìn lọ sí títì wọn máa rape wọn, because oko ò ní break, not break for oko. So nígbà táwọn holy center wá sọ̀rọ̀ ẹ̀ mọ́ wá zero lè wípé lóòótọ́ ni olóṣó sacrifice òkú káwa lè níyàwó. So lónìí tó bá ti ń jáde anywhere tó bá ti pàdé olóṣó, ẹ ta wọn lọ́rẹ, kẹ́ dúpẹ́ lọ́wọ́ pé ẹ̀yin olóṣó a dúpẹ́ o, torí oore tẹ́ ṣe ní ìgbésí ayé wa, tí ẹ jẹ́ kí wọ́n rape àwọn ìyàwó wa, tẹ́ jẹ́ kí wọ́n rape àwọn ọmọ wa. Àbájọ tí àwọn àgbà fi sọ wípé ire wà nínú ibi, ibi wà nínú rere. So ìwọ olóṣó tó bá wà ní Nàìjíríà, tó bá pẹ̀lú àwọn olóṣó, send the account number ẹ sí mi ní WhatsApp mi, so that màá lè ta ẹ lọ́rẹ, màá lè dúpẹ́. Torí ọpẹ́lọpẹ́ yín ni, tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ladies wa náà bá ti rape tán. Mo dúpẹ́ o fún sacrifice tẹ́ fi ògo yín ṣe fún ìgbésí ayé àwọn ọmọ wa. Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú, Ọlọ́run bá yín tún ilé àtọ̀nà ẹ̀ ṣe o. So ó ṣeéṣe kẹ́ fẹ́ WhatsApp mi ní account number yín. Account number ibi tẹ́sí nọ́mbà tẹ́ máa send account number yín sí ẹ̀yin olóṣó yẹn 08134276756. So iṣẹ́ táwọn holy center rán mi ni mo ti jẹ́ yẹn. Ẹni tó bá dẹ̀ sọ wípé nǹkan tí àwọn holy center sọ yẹn irọ́ ni, ó lè proof mi wrong o. Ire o.